àwọn ìjọba Amẹ́ríkà gbé ìgbésẹ̀ kan tó lágbára lórí àwọn orílẹ̀-èdè tí ń bẹ láfíríkà pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé? Eléyìí ní agbára díẹ̀ o ẹ̀yin èèyàn. Wọ́n lẹ́nikẹ́ni tó bá fẹ́ lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà báyìí ó gbúdọ̀ dira dáadáa, ó gbúdọ̀ ní owó lọ́wọ́ torí pé kí ni ó ti náwó kan tí àwọn ìjọba Amẹ́ríkà sọ pé àwọn ò máa gbà band owó èdìdí torí wọ́n ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń gbórí wọ orílẹ̀-èdè Amẹ́ríkà wọn kì í fẹ́ padà wálé mọ́. Wọ́n ti wá pa ń dandan báyìí pé ẹnikẹ́ni èèyàn kéèyàn ò bá àjọmọdé ni ò bá àjàgbàlagbà ni olówó ni tàbí tálíkà ni tó bá fẹ́ wọ orílẹ̀-èdè Amẹ́ríkà wàá sanwó tùlùtùlù owó ibẹ̀ láti $5,000 $10,000 àti $15,000 respectively depending on bí wọ́n ṣe rí i pé ẹni yìí ẹni táwọn ń wò yìí tẹ́lẹ̀ bá wọ ìlú àwọn kò tún jáde mọ́ irú ẹni bẹ́ẹ̀ $15,000 ni ó san. Màá gbé yín débẹ̀ màá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ mo fẹ́ yànnàná ẹ̀ fún yín bó ti ṣe jẹ́ gan pàtó torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa wò pé irú òfin wo ni wọ́n tún gbé kalẹ̀ yìí kí ni nǹkan tá à ń sọ yìí. Ẹ wo ọ̀rọ̀ yìí ní agbára díẹ̀ torí pé kí ni wọ́n ti rí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti rí wa tán wọ́n ti tẹ́ńbẹ́lú wa àti jẹ́ tán lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà kí sì ni tí ò bá kí ń ṣe àwọn olórí wa tí wọ́n ń ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan nílùú yìí tí wọ́n ń ṣe báṣubàṣu. Wọ́n ti rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n rí pé òṣì ti ta wọ́n tó jẹ́ pé wọn ò lọ́nà míì mọ́. Ìyà ti jẹ wọ́n pa gbogbo ọ̀nà ni wọ́n ń wá láti jápa kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Eléyìí wà lára àdí tí àwọn ìjọba orílẹ̀‐èdè Amẹ́ríkà tó fi gbé ìgbésẹ̀ irú eléyìí lórí àwọn ọmọ Nàìjíríà torí ó jẹ́ ohun tó ya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu. Kí ni nǹkan tá à ń sọ gan pàtó ẹ̀yin èèyàn? Àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n sọ̀rọ̀ nípa band èdìdí tó jẹ́ pé tẹ́nikẹ́ni bá ti fẹ́ wọ orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní onírúurú àwọn application bíi B1 and B2 visitor or business application tẹ́ bá fẹ́ fi wọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ní pé wọ́n ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń wọlé wọn ò fẹ́ jáde mọ́ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ. Ó ti ní àwọn ọjọ́ kọ̀ọ̀kan tí wọ́n ti dá fún àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní Áfíríkà àtàwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní àgbáyé. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé kò kí ń ṣe gbogbo orílẹ̀-èdè ní ń bẹ nínú àwọn líìsì tí wọ́n ń sọ̀rọ̀ ń pa èyí. Àkọ́kọ́ náà wọ́n lẹ́ni tí wọ́n bá wo sàkún ẹ̀ tó rí pé léyìí tẹ́lẹ̀ bá wọlé ó lówó lọ́wọ́ dáadáa tẹ́lẹ̀ bá wọlé yóò jáde irú ẹni bẹ́ẹ̀ $5,000 ló máa san tó ń lọ síbi $7 million. Owó tí ó san kalẹ̀ pé tí ò bá ti jáde lákòókò ìgbà tó yẹ kó jáde àwọn Amẹ́ríkà wọn ò gbẹ́sẹ̀ lé owó yẹn tí wọ́n sì ní dá owó yẹn padà fún un mọ́. Àwọn tó jẹ́ second class tó jẹ́ ìkejì ẹ̀wẹ̀ àwọn $10,000 àwọn tó bá ti rí pé eléyìí bóyá lélẹ́yìí ó fi padà wá o ẹja gba $10,000 lọ́wọ́ ẹ̀ $10,000 yẹn ń lọ síbi 14 to 15 million naira ni wọ́n gbà lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. Àmọ́ ṣẹ́rẹ́ àwọn tó ti rí pé eléyìí jápa ni tẹ́lẹ̀ bá ti lè tó bá yọ bọ́rọ́ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà kò sóhun tó jọ mọ́ kò ní padà mọ́. Irú àwọn yẹn báyẹn $15,000 tó equivalent sí about 21 to 22 million naira ni wọ́n gbà lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. Ẹ wá béèrè pé tó bá jẹ́ pé èèyàn fẹ́ kó gbogbo fámìlì wọlé fún bí àpẹẹrẹ bóyá ẹni tó yẹ pé ọkọ ìyàwó àtọmọ méjì ló fẹ́ kó wọlé tí wọ́n sì ti wo sàkún ẹ̀ pé eléyìí ò ní padà mọ́ o 21 million lẹ́nìkọ̀ọ̀kan ó san 21 to 22 million naira ìyẹn $15,000 for each members of the family. So tó bá yẹ pé family of 4 lẹ́yìn ní tó túmọ̀ sí pé $15,000 lọ́nà mẹ́rin that will be $60,000 equivalent to 84 million naira lẹ́sàn fún ìjọba Amẹ́ríkà pé a fẹ́ wo orílẹ̀-èdè yín o yàtọ̀ sí gbogbo owó tẹ́ máa ná láti fi process visa yàtọ̀ sí gbogbo àwọn owó yẹn pátápátá owó eléyìí bond ni wọ́n pè
owó èdìdí owó tí wọ́n kọ́kọ́ gbà lọ́wọ́ yín pé àbá ẹ mọ̀ o bóyá ẹ̀ tiẹ̀ ṣetán àti padà mọ́ àbí ọjọ́ tẹ́ ti dá pé ẹ máa padà sórílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ bá tọ́jọ́ yẹn bá lé kan lásán wọn ò ní dá owó yẹn padà mọ́ kò sírù nǹkan tí olúwa ẹ lè ṣe. èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. kóró má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání. látàrí kòkòrò abẹ́. kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. kọ́kọ́ ẹni sọ pé ó yẹ kó dìrònú. látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé. láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò. láyìíká tó mọ́ tónítóní. gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin. tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. ni Glutathione ń bá jà. kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. kóbìnrin ó bọ́ṣọ kábíọ́pùtì. òjò dúró wò. má jẹ́ kí àìsàn tóògùn lè wò. kó pa ọ́ dànù. ó yá yára ṣàṣà. kó pe nọ́mbà yìí. láti ọ̀dà fún Glutathione tiẹ̀. 0906-866-4147. lẹ́ẹ̀kan sí 0906-866-4147. òpin ti dé bá gbogbo vaginal infection. káti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dópin. kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. tó bá ti gbé Glutathione natural capsule lura. àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòǹtẹ̀lù. ó yá gbé lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocin natural Glutathione capsule. ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. tí wọ́n fi dá owó yẹn padà fún yàn mọ́ wọ́n sì sọ pé tí ẹ bá fẹ́ gbẹ owó yẹn padà ẹ ti gbúdọ̀ comply tán pátápátá ni tó bá jẹ́ pé ó kọjọ́ kan tẹ́ ó fi padà wá sórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tètè padà ní kíákíá àìjẹ́ bẹ́ẹ̀ ẹ ní lè wọ orílẹ̀‐èdè ẹ ní lè gbowó yẹn mọ́ nínú àwọn orílẹ̀‐èdè tí ń bẹ lágbàáyé àwọn orílẹ̀‐èdè 38 countries ni àwọn orílẹ̀‐èdè tí kìíní ti ń palára lọ́wọ́lọ́wọ́ báyìí òfin tuntun tíjọba Amẹ́ríkà tí wọ́n ṣe fi sílẹ̀ báyìí àwọn 38 countries ló ń affect kò kí ń ṣe African countries nìkan gbogbo àwọn ìwé ìròyìn pátápátá ló ti gbé ìròyìn tí mò ń kà yìí àwọn Punch ti gbé àwọn BBC ti gbé Premium Times ti gbé Vanguard gbé Sahara Reporter gbé gbogbo àwọn ìwé ìròyìn pátápátá ni wọ́n ti gbé ọ̀rọ̀ yìí ní báyìí ẹ wò ní South America Venezuela ó wà lára àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé kínní ń pa lára wọ́n sì ní January 21st 2026 ni òfin yẹn ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ ló máa take effect lórílẹ̀‐èdè Venezuela kódà Caribbean náà òun náà ò gbẹ́yìn bẹ́ẹ̀ ṣé mọ̀ nǹkan tí àwọn America ń try láti ṣe gbogbo àwọn orílẹ̀‐èdè tó ti rí pé hardship wà ń bẹ̀ poverty struggle jápa àwọn tó yẹ pé wọ́n ń wá ọgbọ́n láti escape kúrò orílẹ̀‐èdè wọn gbogbo àwọn orílẹ̀‐èdè yẹn pátápátá náà jẹ́ kíkiní kó pa lára torí wọ́n ti rí i pé ìlú yẹn ò dáa tẹ́lẹ̀ òṣè ń bá wọn jà ìdààmú ìfòòró poverty lack and want ó ń fìtìnà tí wọn lórílẹ̀‐èdè yẹn irú àwọn orílẹ̀‐èdè báyẹn ni wọ́n ṣẹlẹ̀ tó túmọ̀ sí pé Nàìjíríà gan ò gbẹ́yìn Nàìjíríà ń bẹ́nu wọn. tàbá ń sọ̀rọ̀ nípa àwọn orílẹ̀‐èdè tí ń bẹ láfíríkà tó wà nínú òfin tó dè wọ́n yìí Guinea Bissau ń bẹ́nu wọn Malawi Nàìjíríà Zambia Gambia bẹ́ẹ̀ sì ni pẹ̀lú gbogbo bí àwọn orílẹ̀-èdè ṣe wà ń bẹ̀ o àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ń bẹ láfíríkà yìí tó jẹ́ pé kìíní yẹn ò affect àwọn orílẹ̀-èdè wo ni South Africa Egypt Morocco Kenya Ethiopia Ghana nílẹ̀ ńlẹ̀ ń bẹ̀ o Ghana ò sí nínú àwọn orílẹ̀-èdè tá à ń sọ yìí o Rwanda náà ò sí ń bẹ̀ Kenya ò sí ń bẹ̀ Morocco ò sí ń bẹ̀ Egypt ò sí ń bẹ̀ South Africa ò sí ń bẹ̀ kí wá ní Nàìjíríà ń wá nínú àwọn kinní tí ò bá kàn ṣe pé gbogbo kinní ti ṣẹ̀ wá láti ọ̀dọ̀ àwọn olórí wa wọ́n ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìgbẹ́nu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pakasọ kó tó di pé mo tẹ̀síwájú ẹ dákun adábọ̀ ẹ jẹ́ n sáré gbé ìpolówó ọjà yẹn wọlé mò ń bọ̀ ná ẹ má yí kó mbẹ́ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà.
èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má tí gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o Capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tó wá tán síbẹ̀ o ìwọ tátọ̀ ẹ ò lè dọmọ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró Capable natural herbal remedy ló kápá ẹ̀ Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà fún Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbàṣẹ ẹ ṣe Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó ní agbára díẹ̀ wọ́n wá ní pẹ́nikẹ́ni tó bá sanwó yẹn tó bá fẹ́ padà tó bá ti kù ọjọ́ kan àbọ̀jọ́ méjì tàbọ́jọ́ tó yẹ kíyàn fi orílẹ̀-èdè yẹn sílẹ̀ o ti gbúdọ̀ padà ní kíákíá eléyìí gan ló máa ẹ̀ lébù èèyàn láti rí owó tíyàn san kalẹ̀ yẹn kíyàn bá rí owó yẹn gbà ẹni tí ò bá ti padà wá àbí tó ń gbìyànjú àti àrọ páálí rẹ̀ bóyá ó fẹ́ ṣe ó ti kọ́kọ́ fi visa visitation visa ó ti kọ́kọ́ fi wọlé ó wá fẹ́ pààrọ̀ ẹ̀ sí student visa àbí another visa irú ẹni bẹ́ẹ̀ yóò wà dented ní o kò ní rówó yẹn kò ní rí gbà mọ́ bẹ́ẹ̀ sì lẹ́nikẹ́ni tó bá fẹ́ sanwó ó gbúdọ̀ rí dájú pé pay.government.gov ní orúkọ website tí ó ti sanwó kọ́ má jẹ́ kẹ́nikẹ́ni kó gbààyàn wọ́n sì lẹ́yìn ìgbà tí yẹn bá ti sanwó yẹn tán bó ti ní fọ́ọ̀mù kan tí yẹn ó fìlì form 1-352 òun ni fọ́ọ̀mù tó ń sọ pé èèyàn ó fìlì wọ́n ní tí yẹn bá ti wá fìlì gbogbo àwọn fọ́ọ̀mù yìí tán o airport 3 péré nìyẹn lè gbà wọ orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní yàtọ̀ sí airport 3 tó ń dárúkọ yìí kò tún sí airport míì tí wọ́n lè gbà wọ orílẹ̀-èdè Amẹ́ríkà restriction yẹn ó ní agbára sà nínú àwọn airport 3 yìí ẹ jẹ́ máa dárúkọ ẹ̀ fún yín wọ́n ní Boston airport JFK airport àti Washington Dulles airport àwọn airport 3 yìí nìkan nìyẹn lè gbà láti fi wọ orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní í ṣe lórílẹ̀-èdè yìí tó ti já ráǹkì wa wálẹ̀ gidi gan nígbà tí South Africa, Egypt, Morocco, Kenya, Ethiopia, Ghana, Rwanda táwọn kọ́ńtírì yìí ò lè sí nínú àwọn kọ́ńtírì tí wọ́n ń sọ yìí tó túmọ̀ sí pé automatically gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe lórílẹ̀-èdè wọn ó command respect agbára máa ń tẹríba fágbára ni respect ń command respect ni àmọ́ orílẹ̀-èdè tiwa wọ́n ti jeopardize everything wọ́n ti dojú gbogbo nǹkan bolẹ̀ ẹ̀yin náà wo Yaya Bello tí wọ́n sọ yìí pé wọ́n allege pé 82 billion àbí nǹkan ni wọ́n sọ yìí pé ó ti jí gbé tó ti kó jẹ tó jẹ́ pé àwọn EFCC kan náà àwọn ni wọ́n wọ́ lọ sílé ẹjọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn evidence tí wọ́n rí against Yaya Bello tí wọ́n sì gbé lọ sílé ẹjọ́ the same EFCC náà tún wá ń sọ wípé Yaya Bello ó mọ́ ọwọ́ ẹ̀ mọ́ until he's found guilty until tí ilé ẹjọ́ bá sọ wípé ó wà guilty the same government body tí wọ́n wọ́ Yaya Bello lọ sílé ẹjọ́ náà ni wọ́n tún ń sọ̀rọ̀ against pé kò ṣẹ̀ṣẹ̀ lọ́rùn ẹ̀ mọ́ bó ti wá jẹ́ ẹni tó mọ́ báyìí torí pé ó ń gbìyànjú láti darapọ̀ mọ́ àwọn senators ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ní agbára àwọn orílẹ̀-èdè wọ̀nyí wọ́n ń wò wá wọ́n ń wo nǹkan táwọn olórí wa wọ́n ń wo nǹkan tí wọ́n ń ṣe ká wá béèrè kan lọ́wọ́ ara wa kí ni ìdí gan pàtó tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ń já kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fi ń jápa kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà àkọ́kọ́ ná ìnira orílẹ̀‐èdè yìí ó pọ̀ gan-an ni wọ́n escape torí hardship tó wà lórílẹ̀‐èdè yìí kò síṣẹ́ kò sí nǹkan kan gbogbo nǹkan le kókókókó máwọn èèyàn lórílẹ̀‐èdè yìí àti jẹ àti mu ó dìṣòro èkejì ẹ̀wẹ̀ àwọn èèyàn ń sá kúrò lórílẹ̀‐èdè yìí ti torí insecurity ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà ó ti dẹnu kọlẹ̀ ìjínigbé lọ́tún ìjínigbé lọ́sì wọ́n kàn ṣáà ń jiyàn gbé ni tó jẹ́ pé àti rìn lóru gan lọ́sàn-án gan inú bẹ̀rù bojo ni à ń bèlè tà sí rírìn lọ́gànjọ́ òru kò síṣẹ́ kò sábọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí
ọjọ́ iwájú àwọn ọmọ lórílẹ̀‐èdè yìí ọwọ́ Ọlọ́run ló wà o fáwọn òbí tí ò bá múra torí pé ìjọba wa ò ṣe nǹkan kan tí ń ran àwọn èèyàn lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí gbogbo nǹkan kan ṣáà dẹnu kọlẹ̀ pátápátá ni àwọn èèyàn ń já kúrò lórílẹ̀‐èdè yìí torí pọ́jọ́ ọ̀la gan-an kò sùọ̀ fáwọn èèyàn ọ̀rọ̀ yìí ó ní agbára ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ṣérú bíi báyìí ló yẹ ká bára wa lórílẹ̀‐èdè yìí ẹ̀yin èèyàn ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ ẹ bá mi comment kẹ́ ẹ máa like kẹ́ ẹ sì máa bá ń pín fọ́nrán ẹ̀ káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ìlérí tiwa làwọn amúṣẹ o gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú wa fọ́ bẹ́ẹ̀ náà láti níjẹ́ kí tiwa di tí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wá ń bì àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀jẹ̀ lè gbéra ńlẹ̀ àdàbà atún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sòlúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. sin tí òṣogbo àfi téèyàn bá wá ó sì lè ṣàyẹ̀wò nípa ọ̀rọ̀ ara rẹ ó lè mọ bí gbèsè ayé rẹ ṣe wà irú eléyìí nìsín nǹkan fún ṣúgà tí ṣúgà fi máa lọ pátápátá lára èèyàn. ìtọ̀ ṣúgà. bẹ́ẹ̀ ni irú eléyìí nìsín oògùn fúnpá gíga ni kò sí ọdún tó bá ti lè wà lára rẹ béèrè fún. ìyẹn hypertension. bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ní. eléyìí àìsàn kan ṣe mí mo wá jí lóru èmi èsùn tilẹ̀ fi mọ́ ń yájú kalẹ̀ ní kedere ara wà ń ro mí ojú mi wà ń ṣe fì òrìn kan wà ń rìn mí mọ́lẹ̀ lórí kíní tó bá ti bẹ̀rẹ̀ sí ní gba àgbo yìí tó mú aburú kankan tó ṣẹlẹ̀ sí ọmọ kódà ó lè mú jọmọ àgbàlagbà tó jọmọ kékeré lọ kóńgó lọ́mọ jí tọmọ jí dìde ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ń tà mí kíní kan rìn kí ara mi orí mi wà ń gbá yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ó ti wọnú ogun gbogbo tí bá jẹ́ láìsàn ara tí bá ń bẹ lára ṣe rí eléyìí ọṣẹ atúndè ni kò sí rúdè tó bá lè wà ọ̀nlálà lójú oorun pọ̀ ń jẹun ni o òun bóbìnrin sùn lójú oorun ni ẹlòmíràn ti mọ̀ pé kóun máa bóbìnrin sùn lójú oorun wọ́n fi ń gbà á sì kí èèyàn ni wọ́n fi bó o ti ní tẹ́lẹ̀ òun tọ̀hún ò ní padà ní mọ́ bó o sì ti ní ọmọ ilé ni òun tọ̀hún ò ní gbà nǹkan burúkú ni ọ̀sẹ̀ àtúndé ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kó jàǹkáwọ̀ ni ẹ̀ ń rìn lọ ibì kan nǹkan kan kan yín lórí ni ẹ̀ ń sùn nulẹ̀ ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ogun ti ṣẹ́ nílé ayé yín ṣe rí eléyìí ìpara àánú ni kò síbi tó bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sùn sòsò pa àánú rẹ sì ń ṣeun nítorí ọba fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ ọmọ sí dáadáa sí nǹkan àánú ni ẹ wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe mí kó kú ni dèdè tó bá rò náà ni kò sí nǹkan kan kò bá lọ́kọ̀ ní ọ̀pọ̀ bọ́ bá ti ń wẹ̀ ní ọ̀pọ̀ àwọn náà kò bá ní kinní kan gbogbo tó bá sá ti rò sí ọ kì í ṣe pé olówó ni mí mo ti ní tánkọ́ o ti ní tánkọ́ ó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni so èèyàn máa fi nǹkan jà èèyàn máa ní nǹkan jà ńlẹ̀ ni èèyàn ó fi nǹkan jà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásítọ̀ kan wọ́n yìn mọ́ gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásítọ̀ ni tí wọ́n rò tí wọ́n fi lọ́ọ́ bá nu gbà pásítọ̀ òkè pásítọ̀ bò wọ́n sì yìn mọ́ ìbọn ọ̀ràn ẹ wálé ayé ká lè rí ilé ayé gbé kò sí tí ò sóògùn rẹ̀ gbogbo tó bá ti jẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé nílé ayé bẹ́yàn bára ayé gbé wọn ní jẹ́ ogbé o gbogbo èèyàn kì í sì máa lógo wọn ó rògo fáwọn kan ni o gbọ́dọ̀ sí rí ni.